Sarkin Sasa kì í ṣe oyè nílùú Ìbàdàn. Baálẹ Sasa ni Adámọ̀ Olúbàdàn ló sọ bẹ́ẹ̀. Olúbàdàn ti ìlú Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn ó mà ti wọ́gilé ipò Sarkin Sasa tuntun ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé o, lẹ́yìn tó ní ipò náà kò ní gbòǹgbò nínú ìwé òfin oyè jíjẹ nílẹ̀ Ìbàdàn. Ọ̀rọ̀ yìí mà ló jẹyọ nínú ìpàdé ìgbìmọ̀ ìlú tó wáyé ní ààfin Olúbàdàn tó wà ní Òkè Àrẹ̀mọ nílùú Ìbàdàn. Ìròyìn ni Sarkin Sasa náà ó ní alága ẹgbẹ́ àwọn Àrẹwà ní ìpínlẹ̀ 17 tó wà ní gúúsù Nàìjíríà ṣáájú ìpapòdà rẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí a mọ̀ gbọ́, ẹ̀yìn ikú ọkùnrin náà ó ní ìgbìmọ̀ àwọn tó ń ṣàkóso Sasa ọ̀hún ó ní wọ́n mọ̀ kéde ọmọ rẹ̀ Ahmed Haruna tí ọ̀pọ̀ mọ̀ sí Shiroma gẹ́gẹ́ bí Sarkin Sasa láì jẹ́ kí Olúbàdàn mọ̀ sí. Lẹ́yìn náà ó ní agbẹnusọ Olúbàdàn Gbénga Ayọ̀adé ó mà ló mọ̀ sọ nínú àtẹ̀jáde kan pé olóyè Akíadé Àjàní Àmúsà ó nìkan ni Olúbàdàn dámọ̀ gẹ́gẹ́ bí Baálẹ Sasa ní Akínyẹlé o. Àtẹ̀jáde náà ni a fẹ́ kí aráàlú mọ̀ pé abẹ́ Baálẹ Sasa ó ní gbogbo àwọn tó ń gbé ní Sasa ó ní wọ́n mọ̀ wà. Nítorí náà ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ló ṣe kókó láti bu iyì tó mọ̀ tọ́ sí i kí wọ́n sì máa tẹ̀lé àṣẹ rẹ̀. A kò ní gbà kí ẹnikẹ́ni tàpá sí àṣẹ rẹ̀. Ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti fi ọwọ́ pa idà Olúbàdàn lójú nìyẹn. Ọ̀kan lára àwọn olóyè ilẹ̀ Ìbàdàn àmọ́ tí kò fẹ́ kí orúkọ rẹ̀ léde ó mà sọ pé òótọ́ ni Olúbàdàn ó mà ló mà fi àṣẹ náà léde o. Onílòótọ́ ni ohun tí agbẹnusọ Olúbàdàn mà sọ. Gẹ́gẹ́ bí ohun tí mo mọ̀ gbọ́, wọ́n ní ó mà sọ pé òun fẹ́ ṣe sàárà ọjọ́ 7. Níṣe ni wọ́n kàn ṣàdédé rí i pé wọ́n ń tọ̀ bá rẹ̀ gẹ́gẹ́ bí Sarkin Sasa o. Olóyè náà wá sọ fún wa pé bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe Olúbàdàn ló yan Sarkin Sasa, wọ́n gbọ́dọ̀ bùn gbọ́ kí wọ́n tó kéde ẹnikẹ́ni tí yóò dipò náà mú kí ó lè fi àṣẹ sí o. Aduagbagardenonlinetv ló ń jábọ̀ láti kàn ní Aduagbagardenonlinetv. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o.